Yorubas had a fine artistic and a fine political tradition, rendered through sculpture and architecture, using bronze, wood, stone, terracotta, and brass. Such was the quality of the work that when Leo Frobenius, the German ethnographer, came across the Ife bronze and terracotta sculpture, he was convinced that he had discovered the treasures of the mythical lost city of Atlantis. Later research proved him wrong. These were actually the works of 12th to 15th century AD Yoruba craftsmen. But beyond and yet inherent in the splendor and beauty of the artworks and the genius of artists are the histories and stories of our people. ṣé kọ́sọ̀ yóò dá ẹ̀yin èèyàn wa ẹ dákun mo bẹ̀ yín bá a ti ṣe fún ìlérí gbogbo ohun tá a bá tó bá fẹ́ ló bá gbà ní ká níbi tí a máa fi àwọn bàbá rẹ̀. níbo la fi gbogbo civility wá sí culture of probity tá a ní. ògbómúlérò máa jà lé máa ògbóró sọ ògbó bàjá ọmọ Oníkòyí. Ìkòyí ẹ̀ṣọ́ mi pélé mọ́ lójú ogun. ṣe ráyé Yorùbá bọ̀ wọ́n ní àti ìkó fánlẹ̀ Ifá ti ń ṣe òun náà lẹ́rìí yẹn nítorí ó ti dénú tán báyìí pípé ní November 23rd 2021 ní igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Professor ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ Yorùbá World Center. Láti sìn lọ ó dàbí ẹni pé Saworoide tí à ń kà yìí ó ń jọ́bọ̀ nítorí ó ti pẹ́ tí àwa Yorùbá ti ṣe nǹkan papọ̀ ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ìran wa àwọn lágbára Ọlọ́run ìran wa ò ṣìnà mọ́. Ọkọ̀ ti ṣí nítorí ẹ̀ mú kí gbogbo Yorùbá nílé lóko wípé àsìkò yìí ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ibùdó ìjókòó fún gbogbo àṣà ìmọ̀ èdè gbogbo Yorùbá lápapọ̀ ó wá kójọpọ̀ sí ojú kan náà fún àǹfààní Yorùbá nílé lóko lẹ́yìn odi àti pàápàá jùlọ fún àwọn ọmọ wa. Nítorí ẹ̀ ká kúkú padà sí Saworoide kíkà tí à ń ṣe ṣùgbọ́n ká tó ṣe yẹn oríṣiríṣi comment ló tún ti wọlé ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. Ọ̀gbẹ́ni Adéọlá Azeez ó ní adúpẹ́ lọ́wọ́ arábìnrin Abísọ́lá Òjó àti bàbá wa Tunde Kelani kú iṣẹ́ takuntakun Ọlọ́run yóò jẹ́ kí ẹ pẹ́ fún wa o ẹ ṣé Adéọlá Abdulazeez. Èkejì ó wá látọ̀dọ̀ Òní Ṣọlá Ṣẹ́gun. You are doing a very good job, sir. We, the young generation, appreciate your efforts in bringing the memory back. Always, God will revive our land. Bóyá kí n tútù kà lẹ́ẹ̀kan sí kó lè dánmọ́rán. Òní Ṣọlá Ṣẹ́gun ní you are doing a very good job, sir. We, the young generation, appreciate your efforts in bringing the memory back. Always, God will revive our land. Àmín, àṣẹ Mr. Oni. Èyí tó tún tẹ̀lé ló sọ pé ó wá láti ọ̀dọ̀ Johnson Adéjàre. Ìwé kíkà èdè Yorùbá Bísọ́lá Òjó jágeere ó káre. Ó máa dáa púpọ̀ tí a bá lè rí ìwé yìí ní ohùn kíkà tí a mọ̀ sí audio copy. Eléyìí á tún rọrùn láti kọ́ wa ní kíkà èdè Yorùbá. Audiobook náà ń pè tí a bá ṣe ń ṣe ìpàpà bá ṣe ń ka ìpàpà ó ṣeé ṣe kí a lè ṣe audiobook jáde láti inú ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ máa fi comments ránṣẹ́ sí wa nítorí pé ó ṣe wá láǹfààní ó dẹ̀ máa ṣe gbogbo wa láǹfààní lápapọ̀. Ó yá ká tún pe Abísọ́lá Òjó kí a ka episode 6 nínú Saworoide ìtàn The Story of Saworoide.
Pomulero, pomulero, oh pomulero, pomulero, oh pomulero, pomulero, Sidi. Saworoide láti ọwọ́ Akínwùmí Ìṣọ̀lá. Màá bẹ̀rẹ̀ sí ń kà á láti ojú ewé karùndínlógún títí dé ojú ewé kẹtàdínlógún. Ìlú Jogbo ti tóbi o, lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀, ìlú lọ kánmukànmu. Ilé ewé, ilé koríko ni gbogbo ilé ní àtijọ́, àmọ́ báyìí gbogbo ilé ti di ilé páànù. Bí ó tilẹ̀ jẹ́ pé ilé àtijọ́ pọ̀ púpọ̀ ju ti òde òní lọ, gbogbo páànù òrùlé ti dógùn, wọ́n pọ́n kankan. Bí ìjì òjò bá sì jà, ọ̀pọ̀lọpọ̀ wọn ni atẹ́gùn máa ń ṣí dànù. Bí òjò bá dá, oníkálukú a máa ṣa páànù tirẹ̀ kiri. Bí ẹyọ páànù kan bá ti rún, wọn á ra tuntun dípò rẹ̀. Ni ó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òrùlé ló ti di aláràbarà. Àwọn gbọ̀ngàn ńláńlá ti wà. Gbọ̀ngàn ìlú ni ibùdó ìpàdé oríṣiríṣi. Ilé àwọn ọlọ́lá kọ̀ọ̀kan wà tí ó ti di alápèjúwe. Bí ẹ bá ti ń wo ilé Adébísí lọ́ọ̀ọ́kán. Àmọ́ ilé tuntun kò fi bẹ́ẹ̀ pọ̀. Ilé ọba ló tuntun jù. Kò nílò àǹjúwe, ó tóbi. Agbo ilé ńlá ni. Àtojúlé dójúlé àti gbọ̀ngàn dé gbọ̀ngàn àti káàdékà lórí òkè gíga tó tẹ́ pẹrẹsẹ. Lórí òkè kége kan ni ilé tí ọba ń gbé gan wà. Kí a tó wọ ìgbẹ́jọ́ gan, a ó kan gbọ̀ngàn kan. Bí a bá ti kọjá ìloro, ibẹ̀ ni àwọn ènìyàn ọba tí kò níṣẹ́ ní ìgbẹ́jọ́ máa ń dúró sí. Ibẹ̀ ni ọ̀pálábá, àgbà arọ́kìnyìn ọba máa ń wà. Ọpọlọ rẹ̀ kìkì ìtàn ìlú Jogbo ni. Ní ọjọ́ tí à ń wí yìí, ọ̀pálábá rọra rọ̀gbọ̀kú tí tìmùtìmù. Ó ṣe bí ẹni sùn lọ. Agbádá ńlá wà lọ́rùn, àbètí ajá wà lórí. Balógun ìlú wọlé, ó rí ọ̀pálábá lórí ẹní, ó ń wò ó nílẹ̀. Nígbà tó yá, ó jókòó tì í. Ó fọwọ́ gbá ẹní pẹ́pẹ́. Ọ̀pálábá la ojú. Yẹ́ẹ̀. Ó rọra gbéra nílẹ̀ díẹ̀. Ó sì fi ẹ̀yìn ti ògiri. Ó ń wo ojú Balógun. Balógun ní, ẹ pẹ̀lẹ́ baba. Ó rẹ̀yìn díẹ̀. Rírẹ̀ báwo? Kò rẹ̀ mí. Mo fara lélẹ̀ ni. Balógun kò jiyàn, ó ní, ó dára. Ṣé ẹ rántí ohun tí a sọ lánàá? Ṣé nípa orò ọba jíjẹ? Bẹ́ẹ̀ ni. Àní ẹni tó bá fẹ́ jayé kó má jẹ oníjogbo. Oníjogbo ní sìn ìlú kì í sin oníjogbo. Oníjogbo kan ò lè là. Wọn ò lè lówó bí àwọn ọba ìlú ibòmíràn o. Balógun tagìrì, ó ní, kí ló dé? Ọ̀pálábá jókòó dáadáa, ó sì jájú mọ́ Balógun. Tariwo ti jẹ́. Ọ̀rọ̀ àṣírí mà ni. Balógun rọra fọwọ́ bo ẹnu. Ó fọgbọ́n wò yíká kí ó tó tún béèrè. Kí ló dé sẹ́ẹ̀? Irú ègún wo nu? Balógun, ṣebí olóyè ni ọ́. Ó sọ pé ò mọ ìtumọ̀ orò tí a máa ń ṣe fún ọba tuntun ní Jogbo. Balógun rújú pọ̀, ó ní, mo mọ̀ ọ́. Àmọ́ ṣé ẹ sì mọ̀ pé oríṣiríṣi àlàyé ni oníkálukú ń ṣe. Èwo la mọ̀ tó jẹ́ òdodo níbẹ̀? Ọ̀pálábá rẹ́rìn músẹ́. Ẹ̀yin kàn jẹ́ olóyè ni. Àwọn àṣírí kan ń bẹ tí ẹ lè mọ̀ bó ti wù kí ẹ ṣe tó. Ọlá iṣẹ́ tiwa yìí, ọjọ́ orí wa àti sísún mágbà làwa náà fi mọ̀ ọ́. Omi tí a fi dá ilẹ̀ yìí ni. Balógun gbọ̀n orí, ó ní, a ní láti pa á dà ni o. Pa kí ni dà? Wọ́n á máa pa orò dà. Ẹni tí ò bá tẹ́ lọ́rùn ni ò ní bá wọn tọrùn bọ́ o. Balógun tún tẹ́wọ́ sí ọ̀pálábá, ó ní, ọ̀rẹ́ mi lọmọ tó fẹ́ jọba yìí. Mo sì fẹ́ kó rówó túnra ṣe kó lè dàbí àwọn ọba ibòmíràn. Ìlú ti di ìlú ńlá. Ó yẹ kí ọba náà di ọba ńlá kó lè bá gbà mu, àbí? Ọ̀pálábá wá tẹjú mọ́ Balógun, ó ní, ó bá wá rí bẹ́ẹ̀. Àfi bó bá lè yẹra fún àwọn orò kan o. Kó má ṣe sín gbẹ́rẹ́, kó sì má fi ẹnu ara rẹ̀ búra kankan o. Kí ló dé? N ò lè sọ ju báwọn lọ ná. Kò tí ì lè yé ẹ. Àmọ́ ṣá, sọ fún o. Bí ó bá ti tọrùn bọ orò, kò sí àtúnṣe. Àfọwọ́ ara ẹni fà, àfẹnu ara ẹni fà, àtòrí ara ẹni bọ̀. Balógun dúró gbárí. Kò mọ ohun tí ó tún lè sọ mọ́. Ó mi orí títí. Ọ̀rọ̀ náà kò yé dáadáa. Ṣùgbọ́n ó ní láti lọ jẹ́ṣẹ́ fún lápítì ọba tuntun tí ó fẹ́ gbadé. Nígbà tó sì jẹ́ pé ọ̀la ni wọ́n fẹ́ ṣe orò ìgbadé ọba. Balógun dìde, ó ní, kò burú. Ẹ ṣé baba. Ó bẹ̀rẹ̀ sí ń lọ.
ọ̀pálábá wò ó títí ó mirí ó sì tún rọra rọ̀gbọ̀kú ó ṣe bí ẹni sùn. Lápítẹ́ ti kọ́lé ara rẹ̀ kékeré kan ó tóbi náà o, ojúlé 6, ṣùgbọ́n kì í ṣe agbo ilé. Ó jókòó sí yàrá kékeré kan ara ọ̀ọ̀dẹ̀. Ibẹ̀ ló ti máa ń kàwé tí ó ti máa ń kọ lẹ́tà ní ìdí tébùrù kan. Ibẹ̀ náà ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ti máa ń wá bá a sọ̀rọ̀. Ní àkókò tí ó ń joyè, ibẹ̀ kì í dá nígbà kan. Akitiyan pọ̀, ó náwó díẹ̀, ó sì nára. Báyìí tí wọ́n ti yàn án ní oníjogbo tuntun, kùkù kẹ́kẹ́ àti dádé ló gbòde kan. Oríṣiríṣi ìmúrasílẹ̀ ló ń lọ lọ́wọ́. Òun alára ń kọ lẹ́tà kan lọ́wọ́ tí ó fẹ́ fi ránṣẹ́ sí ẹnìkan pàtàkì. Ìyàwó rẹ̀ wọlé, Àṣàbí. Inú bí Lápítẹ́ díẹ̀, ṣùgbọ́n ó mú mọ́ra. Àṣàbí pọ̀ lóbìnrin. Gbogbo rẹ̀ rí yàlùfà. Aya rẹ̀ rí hẹ̀rìmọ̀. Apá méjèèjì lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn ẹsẹ̀ gan ò sì kọjú síbì kan náà. Títóbi àwọn èkìtì ìdí dàbí ìsọnù. Bí ó bá ń rìn, á dàbí ìgbà tí ẹgbẹ́ kan ń lọ sógun. Ṣùgbọ́n ojú rẹ̀ fanimọ́ra púpọ̀. Ẹ̀rín rẹ̀ ó tó rani ní ọ̀kẹ́ kan. Ó mú aṣọ kan lọ́wọ́, ó ń fi hàn Lápítẹ́. Mo ní kí n wá sọ pé mo ti rí aṣọ kan tó dára ni o. Mo fẹ́ kẹ́yin náà wò ó. Lápítẹ́ láì gbójú sókè. Ó sọ pé, ṣé olúwa rẹ̀ ní tó pọ̀ gan? Ẹbí wa tóbi o, ṣé yóò kárí? Inú bí Àṣàbí, kí kárí báwo? Títajà ti ẹran kọ́ ni mò ń sọ o. Àní tèmi tìrẹ nìkan. Aṣọ tiwa gbọ́dọ̀ máa yàtọ̀. Àwa ló ní nǹkan. Bàbá sì dé ààfin tán. A ní láti máa yọra oyè fún bí oṣù 3 ni o. Lápítẹ́ dáwọ́ dúró díẹ̀, ó gbójú sókè ó ní, gbọ́ ò, kì í ṣe gbogbo wa là ń lọ sáàfin náà. Ẹ̀yin kan yóò sì wà. Àṣàbí pa á mọ́ lẹ́nu. Wá o, bí gbogbo ènìyàn bá tiẹ̀ ní lọ, bíi tèmi ọlá ni ń Àṣàbí kọ́ o. Èmi lolórí o. Olórí ò lè gbẹ̀yìn o, kò ṣeé ṣe o. Gbogbo rẹ̀ ti wá sú Lápítẹ́. Ó jágbe má Àṣàbí. Ó dáa, mo ti gbọ́ ṣáà máa lọ ná, mò ń ro nǹkan lọ́wọ́ ná. Èyí ò ní rírò o, àjọ ń lọ ni o. Tó ń tẹ́nu ẹ̀, ẹnìkan kan lẹ̀kùn, ó di Balógun. Balógun wọlé, ó dọ̀bálẹ̀ gbọọrọ, ó ní, kábíyèsí o. Lápítẹ́ sáré dìde, ó bẹ̀rẹ̀ bí ẹni pé ó fẹ́ gbé Balógun dìde. Ah, bàbá, ẹ má dọ̀bálẹ̀ ẹ. Balógun dìde. Ah, bá ti ń ṣe nù, ó ti dọba. Ó yíjú sí Àṣàbí, ó sì kí òun náà, olórí. Ẹ kú ìmúra náà o, yóò ṣe é ṣe o. Àṣàbí rọra tẹ̀ kí Balógun, ó ní, àfi kó ṣe é ṣe o, ó sì rọ́ jáde. Ìṣesí Àṣàbí kò yé Balógun. Ó bi Lápítẹ́ bóyá olórí ń bínú ni. Lápítẹ́ bẹnu jẹ́. Ó ní, ta ni olórí? Àṣàbí. Ta ni yóò máa gbé àbàtì àlàpà gbagba ti ẹṣin rìn odidi mọ̀dẹ́ ń kiri? Ọba òde òní lèmi o, ọmọ òde òní kan ni mo ní láti wá. Ẹ jókòó bàbá. Balógun jókòó, ṣùgbọ́n ó hàn pé ara rẹ̀ kò balẹ̀. Lápítẹ́ ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Ṣé bí ẹ rántí ọmọ mi o? Èwo ń bẹ̀ o? Tinú ọlá. Ọmọ mi, mo rántí. Tó, lẹ́tà rẹ̀ ni mò ń kọ yìí. Ẹ bá mi fún un. Kó máa múra láti wá kó bá mi láàfin. Àwọn tó yẹ lólórí nù. Káì. Ọlọ́run nìkan ló lè dáríjì ẹ̀yin ọkùnrin. Nínú comments tí ẹ máa kọ ránṣẹ́ sí wa, ẹ̀yin náà ẹ wò. Ṣé Lápítẹ́ tó fẹ́ jọba ṣó ṣe dáadáa àbí kò ṣe dáadáa? Ṣé ẹ ti book copy tiyín? Nítorí láti sìn lọ, àwọn numbers méjì wà ń bẹ̀ yẹn gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Ẹni tí ò bá ti rà, tẹ́ ẹ bá ti pè wọ́n, wọ́n á ṣètò bẹ́ẹ̀ ṣe máa rà, bẹ́ẹ̀ ṣe máa sanwó, bí ẹ̀dẹ̀ ṣe máa rí gbà ní ibikíbi tí ẹ bá wà. Kò ní jù báyìí lọ. Mo kí ẹ kú ìpalẹ̀mọ́ ọdún tó ń bọ̀ yìí. Kí ọdún yàbọ̀ fún gbogbo wa o. Àṣẹ.